lónìí náà láàárọ̀ yìí là ń gbọ́ ìjáde láyé àfa wa ìkànnì àwọn àfa gbalẹ̀ Yorùbá wọ́n ti ń ṣiṣẹ́ bọ̀ látàrí mọ́ iye ọdún bá ń ka iye ọdún tí bàbá yìí fi ṣiṣẹ́ á ka 40 yóò lè tí bàbá yìí ti ń bá ṣẹ́ bọ̀ ó dẹ̀ ṣe bikulli amana pẹ̀lú bípa àwọn ti ká máa ń tàmá náà tọ́lọ́hún wọ́n wà fà wọ́n pàdé wọn pẹ̀lú tí wọ́n ké wọ́n lọ jọ́lọ̀ nípe láàárọ̀ yìí afáwa wo là ń sọ Fadilati Sheikh Muhyiddin Ajani Bello bàbá jáde láyé láàárọ̀ yìí bàbá yẹn dẹ̀ ṣiṣẹ́ ní tó kílíà sí wa pẹ̀lú bí tágbára wọn mọ́ nínú mímọ́ tágbára wọn mọ́ nínú mọ́ wọn ṣiṣẹ́ tọ́ kọ́dà wá sí wọn tí mo gbọ́ gbẹ̀yìn wọ́n tún sọ ń bẹ̀ pé jọ́ mẹ́ta òkú òsí o jọ́ méje òsí ń bí òkú o bàbá tún kílíà rẹ̀ ẹ dákun yìí tẹ́ gbẹ̀yìn bàbá yẹn lóhun tí bàbá wí o lẹ́yìn tí mo ti ẹ̀ gbọ́n bàbá ti ṣètò ẹ̀yìn ẹ̀ kalẹ̀ ó ní jọ́ mẹ́ta òsí nú ẹ̀sìn jọ́ méje òsí nú ẹ̀sìn èyí tẹ́ rí tẹ́yìn ń ṣe káàkiri wọn àwọn mùsùlùmí kiri ẹsẹ̀ bẹ́ẹ̀ ń bomi káàkiri o ó tún sọ bẹ́ẹ̀ ẹ dákun yìí tẹ́ gbẹ̀yìn bàbá wa Sheikh Muhyiddin ẹ ṣiṣẹ́ pẹ̀lú tí bàbá yẹn sọ ẹ má dájọ́ mẹ́ta lẹ̀ o ẹ má dájọ́ mẹ́jọ lẹ̀ o kọ́dà bàbá sọ fún pé ọdún kan ò sí bàbá tó sọ pé yàn yẹn yòókù padà ò sí bàbá tó lè ṣerú iṣẹ́ báwọn bí ìgbà téèyàn ṣètò ẹ̀yìn ara ẹ̀ kalẹ̀ ni bẹ́ẹ̀ bí n bá lọ tán bí ti ṣe rí o torí tóun náà ń sọ lọ yẹ ká fi bá lò bàbá wa Sheikh Muhyiddin Ajani Bello Allahumma ghfir lahu warhamhu wa afihi wa afu anhu wa akrim nuzulahu wa wasi' madkhalahu wa naqqihi min adh-dhunubi wal khataaya kama yunqqa ath-thawb al-abyad min ad-danas Allahumma jazihi bil ihsani ihsana wa bi sayyi'ati afwan wa ghufrana Allahumma ij'al alladhina an'ama Allahu alayhim من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا gbogbo Ansarudeen Society of Nigeria ìkan gbòógì ní àwọn àgbà Ansarudeen ní Muhyiddin wa akíyí kò fẹ́ra kù gbogbo Ansarudeen Islamic Society Nigeria àtàwọn abroad akíyí kò fẹ́ra kù gẹ́gẹ́ bá a ti ń kí umma mùsùlùmí lẹ̀ Yorùbá kò fẹ́ra kù àwa ń kí gbogbo Nàìjíríà pé a kò fẹ́ra kù gbogbo àwọn mùsùlùmí náà wà ń kíra wa alhamana Allahu sabra wa salwan alhamana Allahu sabra wa salwan alhamana Allahu sabra wa salwan Allahumma ajurna fi musibatina wa khalufna khayran minha Allahumma ajurna fi musibatina wa khalufna khayran minha akẹ́ bàbá Muhyiddin akíyàwó wọn akọmọ gbogbo ẹni bá yà kí pátá gbogbo wọn la kí ayé nìkan lẹ Allahumma ajurkum fi musibatikum wa khalufkum khayran minha Allahumma ajurkum fi musibatikum